tẹ́ ẹ̀ bá gbàgbé ńgbà tẹ́ ẹ di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ mo wá bá yín nínú ilé mẹ́kan ẹ̀yìn kan mo jẹ́ kẹ́ ẹ mọ gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ kẹ́ ẹ tó dé mo sì ṣàlàyé bí mo ṣe jẹ́ nílé Ayélára fún yín tẹ́ ẹ̀ bá gbàgbé kábíyèsí mo wá fún yín láwọn document tó fi rinlẹ̀ pọ́ mọ́lé Ayélára ni mí kábíyèsí tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà tẹ́ ẹ wo gbogbo ẹ lọ wò bọ̀ ẹ sọ pé ẹ gbà pé 98% ọmọlé Ayélára ni mí ẹ̀yin lẹ fún mi 98%. báwo lẹni tó bá gba distinction lọ́dọ̀ tí yóò tún wá ṣe fẹ́ẹ̀lì tó bá dijọ́ mi 98% is a lot of mark kì í ṣe yẹn nìkan o ńgbò ó yá kí n tó dìde ń bẹ̀ ẹni pẹ̀lú àlàyé àti ń tẹ́ rí ẹ gbà pé ọmọlé Ayélára ni mí 99%. ẹ tún padà sọ fún mi pé ẹ kì í máa ń fún yàn 100 ni o kó má dàbí pé mo gba gbogbo máàkì tán ó túmọ̀ sí pé tó bá ṣe pé ẹ máa ń fún yàn 100% lẹ́ẹ̀ bá fún mi kábíyèsí kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn tèmi àti yín ṣèpàdé tán ṣùgbọ́n tí mo rí lélẹ̀ mo padà gbọ́ kábíyèsí wípé àwọn kan wá bá yín wípé dọ́kúmẹ́ǹtì tí mo fi hàn yín wọ́n láwọn ní àwọn fọ́ọ̀jì ẹ̀ kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláìrúmọ gẹ́gẹ́ kẹta ìgbà mo gbọ́ bẹ́ẹ̀ mo gbà pé irọ́ ni àwọn tó ń sọ bẹ́ẹ̀ pamọ́ yẹn nìkan kan ò lè wá bá yín ṣùgbọ́n ọjọ́ tó dòótọ́ lọ́dọ̀ mi kábíyèsí mo wá bá yín nínú ilé ìyálóde ń bẹ́ẹ̀ njọ́ náà tẹ́ ẹ̀ bá gbàgbé kábíyèsí mo wá sọ fún yín láàfin mo ní mo gbọ́ pé ẹnìkan sọ pé dọ́kúmẹ́ǹtì tí mo kó wá dọ̀ yín òun lòun bá mi fọ́ọ̀jì ẹ̀ ẹni tí mo retí lọ́dọ̀ yín njọ́ náà ní kẹ́ ẹ sọ pé wọ́n ń parọ́ ni kò rí bẹ́ẹ̀ ẹ ló rí bẹ́ẹ̀ kábíyèsí ẹ wá náwó ẹ níbi ẹni jókòó sí ni ẹni pààkó yìí wà ń bẹ̀ ẹni jímọ̀kọ̀lá wà ń bẹ̀ ẹ dákọ̀ àwọn míì náà tẹ ni wọ́n wà ń bẹ̀ tí mi ò tí ì ṣetán tí ń dákọ̀ wọn ní ìsìn ìyálóde náà wà lórí ìjókòó ńjọ́ náà kábíyèsí tẹ́ ẹ bá gbàgbé mo sọ fún yín pé ẹ ti ẹni yẹn síta kí gbogbo ayé rí torí pé ọ̀daràn ni tẹ́ ẹ bá tì í ta tó bá bá mi fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì lóòótọ́ kábíyèsí ẹ ti láǹfààní àti mú ọ̀daràn méjì torí pé òun tó fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì ọ̀daràn ni tó bá bẹ́ẹ̀ mi fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì ọ̀daràn lèmi náà ẹ mú ọ̀daràn méjì ẹ tì í ta kábíyèsí ẹ wá gbélé ìlágbọ̀yé dáadáa tẹ́ ẹ bá ti ẹni yẹn síta ayé àròpẹ́ máa ń tọ́jú àwọn ọ̀daràn sáàfin ni tẹ́ ẹ bá ti síta kábíyèsí tẹ́ ẹ bá ti síta ayé á tó mú ọ̀daràn méjì wọ́n á sọ pé ẹni tó tọ́jú ọ̀daràn pamọ́ wọ́n á pè lọ́daràn wọ́n á sì pọ̀daràn lọ́daràn torí bẹ́ẹ̀ kábíyèsí ó máa ṣe gbogbo ìlú yìí láǹfààní tẹ́ ẹ bá lè ti ẹni yẹn síta ẹ ní ṣìṣe kábíyèsí gbogbo àwọn alámọ̀ràn burúkú Ọlọ́run ò ní jẹ́ kí wọ́n súnmọ́ yín torí pé dọ́kúmẹ́ǹtì tèmi ọ̀ríjìnà ní gbogbo ẹ̀ àwa mọ̀ bóyá PhD tí mo ṣẹ̀ṣẹ̀ gbà náà bóyá nìyẹn náà ló fọ́ọ̀jì ẹ̀ bóyá mi ò tiẹ̀ gbà ní UI torí pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń bá yín sọ̀rọ̀ tí wọ́n ń pè mí ní scammer ipe gbogbo ohun tí mo ní mo scam ẹ̀ ni mi ò ní first degree mo scam ẹ̀ ni mi ò ní master's degree mo scam ẹ̀ ni bóyá PhD tí mo ṣe ń ta gbangba tí Professor Ibrahim Abdulateef Onírètí láti University of Ìlọrin tí wọ́n jẹ́ external examiner mi bóyá ẹ bá mi bóyá àwọn yẹn náà ni wọ́n fọ́ọ̀jì ẹ̀ ó yẹ kí wọ́n lè bọ́ síta kí wọ́n sọ bóyá Dr. Suleiman láti European Studies University of Ibadan tó jẹ́ internal external examiner mi tí mo fi paasi tí mo fi gba PhD bóyá àwọn yẹn náà ni wọ́n bá mi fọ́ọ̀jì ẹ̀ kò bá dáa púpọ̀ tẹ́ ẹ bá lè tì wọ́n síta kábíyèsí ká lè lálàáfíà l'Ógbómọ̀ṣọ́ torí pé àìtí àwọn kírímínà yìí síta kábíyèsí ni ò jẹ́ kọ́kàn wa balẹ̀ tí ìlú òfin nísinmi Ọlọ́run kó má ṣe àdúró tiwa. lẹ́yìn yẹn kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè Òrùmọ gẹ́gẹ́ kẹta mo ṣe tótó yín torí pé Arobafin lọ́ba pa Ọlọ́run kó má ṣe àbámi dúró tì yẹn ní ṣíṣe. kábíyèsí bóyá torí pé ẹ kì í ṣe mùsùlùmí ẹ lè má mọ̀ ẹ̀ ń bá wa ṣe máa ń ṣe àwọn ipò wa nínú ẹ̀sìn ẹ lè má mọ̀ ṣùgbọ́n màá fi jọ ń tẹ́ ẹ mọ̀ dáadáa ẹ̀yin náà mọ̀ tún mọ̀ GO ẹ mọ̀ general overseer ẹ mọ̀ àwọn parish pastors ẹ mọ̀ àwọn area pastors ẹ dẹ̀ mọ̀ ìtumọ̀ district pastors gbogbo ẹ̀ ló yé yín dáadáa báwo ni àti area pastor àti district pastor
àti parish pastor ìmọ̀ wo ni wọ́n lè ní, ipò wo ni wọ́n lè dé tí wọ́n fi máa ju general overseer lọ. Bẹ́ẹ̀ bá gbàgbé l'Amẹ́ríkà tẹ́yìn náà ti wá, bí ìjọ yín ṣe kún tó bẹ́ẹ̀ ṣe làmìlaka tó, ẹ mọ̀ pé ẹ̀ tó yí míì di pastor Adébóyè lójí ẹ kúnlẹ̀ sọ́dọ̀ ẹ̀ tadétadé nígbà tẹ́ ẹ di Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́. Complain kò sì sí tí ò já complain tóra gbà pé ìlànà ẹ̀sìn yín ó sọ pé kẹ́ ẹ kúnlẹ̀ tòun ti adé Ògbómọ̀ṣọ́ lórí fún pastor Enoch Adéjàre Adébóyè. Bínú ẹ wá wò tẹ́yìn bá lè ṣe bẹ́ẹ̀ fún ẹni tó jó lórí ẹ̀sìn yín, àwọn ọmọlẹ́yìn tèmi wá ń rí mi fín. Èmi ni general overseer Islam gbogbo Ògbómọ̀ṣọ́, kábíyèsí. General overseer Islam gbogbo Ògbómọ̀ṣọ́ èmi ni. Bẹ́ẹ̀ bá ń wá Adébóyè àwọn mùsùlùmí káàkiri l'Ógbómọ̀ṣọ́ tẹ́ ẹ̀ bá rí kábíyèsí, ìmáàmù àgbàlẹ̀ Ògbómọ̀ṣọ́ là ń pè bẹ́ẹ̀. Ṣé rí gbogbo àwọn àfáà tí wọ́n wá wájú yẹn, wọ́n dàbí parish pastors. Bó ṣe wù kí ọjọ́ orí wọn tó, wọn ju area pastor lọ. Bó ṣe wù kí ipò wọn tó, wọn ju district pastor lọ lẹ́gbẹ̀ẹ́ general overseer. Torí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan nù wọ́n bá wádọ̀ yín tí wọ́n wúwìkúwì, ẹ dá wọn padà sọ́dọ̀ èmi tí mo jọ̀gá wọn. Bí wọn bá gbà mí lọ́gàá ẹ̀yẹn fi wọ́n lẹ̀ ńgbò bá yọ Ọlọ́run dájọ́ láàrin gbogbo wa. Ẹ fi wọ́n lẹ̀ kábíyèsí kò lè tó bẹ́ẹ̀. Ẹ má dára yín láàmú mọ́. Kábíyèsí ẹ̀yin lè ń dára yín láàmú. Torí pé àwọn ọmọ mi ọ̀dà ẹ jẹ́ ń wí eléyìí fún yín kábíyèsí. Ẹni tó jẹ́ mufti Ọ̀yọ́ state, ẹbí léèrè kábíyèsí, ẹbí o, wípé mo sọ pé èmi ni mo gba oyè mufti wá s'Ógbómọ̀ṣọ́. Níjọ́ tí wọ́n fẹ́ fún ní appointment letter, ọ̀dọ̀ mi ni wọ́n mú wá. Èmi ni mo fún l'appointment letter tí bàbá ìmáàmù Ìbàdàn fi ránṣẹ́ sí mi pé gbà, torí pé wọn ò gbọdọ̀ fún láì fún mi, torí mi lọ ga rẹ̀. Ẹbí léèrè bàbá, ẹ bèrè lọ́wọ́ ẹ̀ bóyá kò kó gbogbo àwọn fámìlì wọn wá nílé òkun mẹ́ẹ̀bù tí wọ́n fi okùn wọn méjèèjì kúnlẹ̀ lọ́fíìsì mi tí wọ́n kí mi pé mo ṣeun. Ẹbí léèrè bàbá, ẹ wá bí léèrè léyìí tí mo wí, bóyá nínú yàrá bàbá ìmáàmù ilẹ̀ Ìbàdàn, ẹbí léèrè tí òun wà ń bẹ̀, tèmi wà ń bẹ̀, tí bàbá ìmáàmù ilẹ̀ Ìbàdàn wà ń bẹ̀, tí Bàásùnù wà ń bẹ̀, mọ́gàjì Bàásùnù, àti àfáà àgbà ilẹ̀ Ìbàdàn lónìí bàbá wa Bari Adétúnjí tí wọ́n wà ń bẹ̀. Ẹbí léèrè bóyá Bàásùnù ọ̀ sọ fún un pé báwọn ṣe jẹ́ akóbàtà ìmáàmù ilẹ̀ Ìbàdàn lòun náà gbọ́dọ̀ máa kóbàtà tèmi. Ẹbí léèrè bóyá wọn ò wí fún bẹ́ẹ̀. Ẹ wo kó lè bá yé yín dáadáa, gbogbo ẹni tó jẹ oyè Ọ̀yọ́ state pátá tó jọ ọmọ Ògbómọ̀ṣọ́, bó ṣe wù kí wọ́n tó, wọn hàn tó mọ́ ọmọ Ògbómọ̀ṣọ́. Ẹ mọ ohun tó jọ ní kábíyèsí, ó kàn dàbí kí ẹnìkan jẹ mínísítà tó jẹ́ ọmọ Ọ̀yọ́ state, kí pírẹsidẹ́ǹtì wá yàn án gẹ́gẹ́ bí mínísítà, kí mínísítà yẹn wá sọ pé òun ju gọ́vnà lọ nítorí ipò ní federal government appointment. Ṣó jọra wọn sà? Adélabú Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì, òun ni minister for energy, ọmọ Ìbàdàn ni. Ṣó gbọ́dọ̀ padà sí Ìbàdàn ní ìsìnkú lòun ìṣẹ́gbẹ́ Ṣèyí Mákindé? Ṣèyí Mákindé ò ní jẹ́ kó wọ Ọ̀yọ́ state yìí mọ́ láíláí, kò tó bẹ́ẹ̀. Torí bẹ́ẹ̀ wọ́n lè ní state appointment ilé wọn ti lọ, èmi lọ ga gbogbo wọn. Bí wọn ò bá gbà fún mi, ẹ̀yin ẹ má wọrí kábíyèsí, ẹ fi wọn lẹ̀, èmi lọ ga wọn. Bí wọn ò bá ti gbà, ẹ fi wọn lẹ̀, Ọlọ́run ó dájọ́ láàrin wa, kò kan ẹ̀yin kábíyèsí, ẹ má jẹ́ wọn dá tiyín sí. Kábíyèsí eléyìí tí mo fẹ́ sọ yìí ó lè fọ́nì sí yín, torí páwọn kan wádọ̀ yín, wọ́n sọ pé àwọn ni lídà mùsùlùmí Ògbómọ̀ṣọ́, àwọn lọ ga mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Ẹnìkan nù wọ́n pé wọ́n ní ó pèrè ẹ̀ ní ààrẹ mùsùlùmí Ògbómọ̀ṣọ́, ẹnìkan pèrè ẹ̀ ní Báṣọ̀run mùsùlùmí Ògbómọ̀ṣọ́, ẹnìkan pèrè ẹ̀ láṣojú mùsùlùmí Ògbómọ̀ṣọ́. Kábíyèsí ṣé bó ṣe lè wù kó yé èèyàn tó níwájú pásítọ̀ Adébóyè ṣó lè dọ̀gá pásítọ̀ Adébóyè? Díkìn ẹ ṣáà ní díkìn, ẹlẹ́dà àti díkìn àtẹ́dà àti gbogbo wọn, ṣé wọ́n tó pásítọ̀ Adébóyè? Tí wọn ò bá tó, kí ààrẹ dàgbà jù bá yẹn lọ nílọ́po méjì, kí Báṣọ̀run jù bẹ́ẹ̀ yẹn lọ, káṣojú jù bẹ́ẹ̀ lọ, àti gbogbo àwọn tó kù tí wọ́n ń kóra wọn wá dọ̀ yín. Èyí tí ò bá gbà kó tò sẹ́yìn mi dáadáa nù wọn ò ní nírun, torí mi lọ ga wọn. Mo rò pé tí ọmọ lẹ́yìn mi ni wọ́n. Kábíyèsí èmi ni number 1 leader of the Muslim community. Èmi ni number 1 leader. Tẹ́ ẹ bá ń wá leader Muslim community
tí n bá tí ì sí ń bẹ̀ àwọn tó kù ń ṣeré ni èmi lọ ga wọn àtàrẹ o àtàṣojú o ó dẹ ẹbí ààrẹ léèrè wípé ṣé ààrẹ tó bẹ́ẹ̀ kí wọ́n lọ sọ́dọ̀ bàbá ìmáàmù Ìbàdàn wípé àwọn ni ọ̀gá ìmáàmù Ògbómọ̀ṣọ́ ẹbí wọn bóyá tó bẹ́ẹ̀ wọ́n á láwọn ò lè ṣe bẹ́ẹ̀ àwọn náà ò tó bẹ́ẹ̀ kan ṣe bẹ́ẹ̀ ó dáa kábíyèsí ìyẹn lè má clear sí yín dáadáa ẹni tó jẹ́ ààrẹ mùsùlùmí ilẹ̀ Yorùbá Edo and Delta bàbá wa Daoud D. Damak ọmọ Ìbàdàn ni wọ́n tó bẹ́ẹ̀ gbangba láti ń wí kán wá sọ pé àwọn ju ìmáàmù ilẹ̀ Ìbàdàn lọ tó ń ti pé gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n jẹ́ lórí wọn ò ní ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ kábíyèsí ọmọlẹ́yìn mi làárẹ̀ Baṣọ̀run àtàṣojú tán bá wá dọ̀ yín ẹ lé wọn dànù wọ́n ń takò ọ̀gá wọn nìyẹn ó kàn dàbí kẹ́nìkan wá dọ̀ yín kó máa takò pásítọ̀ Débóyè ní ẹ lé dànù èmi la Débóyè Ògbómọ̀ṣọ́ lórí Ìsìláàmù ẹ lé àwọn tí wọ́n ń dà yín láàmú dànù kábíyèsí nínú táwọn èèyàn fi ń dà yín láàmú òun ni pé wọ́n ń sọ fún yín pé ọba ló ní mọ́sálásí Ògbómọ̀ṣọ́ nínú tó fi ń dà yín láàmú nìyẹn pé ọba ló ní wọn parọ́ ṣùgbọ́n wọn sọ tó ń jòdòdó fún yín irọ́ tí wọn pa òun ni pé bá a bá rí mọ́sálásí kan ní ìsìn tán wá sọ pé wọ́n ní Èjìdé Central Mosque Bálájí Èjìdé ló kọ́ wọ́n àṣà lè Èjìdé lónìí bàbá rí mọ́sálásí kan tí wọ́n pè ní Alájà Sàáràtù Mosque wọ́n àṣà Alájà Sàáràtù ló kọ́ àbí kí wọ́n kọ́ ní lórúkọ ẹ̀ kábíyèsí wọ́n máa ń fi mọ́sálásí tì sọ́dọ̀ ẹni tó kọ́ àbí tó pilẹ̀ kó lè jẹ́ àpọ́nlé fún ẹni yẹn ni kì í ṣe kó jẹ́ personal property ẹ̀ òun ló fà á Bálájí Èjìdé ṣe tó tí wọ́n kọ́ mọ́sálásí yẹn àwọn náà ò gbọ́dọ̀ sọ pé personal property àwọn ni a kàn máa jẹ́ láàdá fún wọn lọ ní láéláé sọ́dákọ̀ járíà ní Muslim community ló ní mọ́sálásí Ògbómọ̀ṣọ́ tá a wà yìí àpọ́nlé ló jẹ́ bí wọ́n fi ń pè ní mọ́sálásí ọba wọn sọ pé property yín ni òun ló fà á ọba kan ò lè pín in lógún toró nǹkan ló ní àìsí ìpín mọ́sálásí lógún wọn yìí pín bẹ́ẹ̀ àpọ́nlé ló jẹ́ fọ́ba ẹ mọ́sálásí Ìlọrin wọn ní mọ́sálásí ọba ni bó ṣe wá jẹ́ mọ́sálásí ọba tó ẹ̀mí àwo ló kúrí tí wọ́n wá pín mọ́sálásí ń pé ẹ pín fáwọn ọmọ ẹ̀ wọn yìí ṣe bẹ́ẹ̀ ó kàn ń jápọ́nlé fọ́ba ni àpọ́nlé yẹn ni kẹ́ ẹ jí ọmọ ní kì í ṣe pé tí yín pé ẹ fẹ́ take over ownership Muslim community ló ní bẹ́ẹ̀ bá wá sọ pé dandan dẹ fẹ́ gbà àwọn jọmọ́ tí wọ́n ń kírun yìí wọ́n pọ̀ wọ́n ní gbà kò sì ní dáa kí wọ́n máa yarí mọ́ ọba lọ́wọ́ Ọlọ́run ní jẹ́ ẹ ṣiṣẹ́ kábíyèsí Ọlọ́run ní jẹ́ ẹ ṣiṣẹ́ ẹ ní ṣiṣẹ́ lágbára Ọlọ́run wala la ilaha illallah kábíyèsí àwọn èèyàn ń sọ fún yín pé tọ́ba láṣẹ pé ẹ pàṣẹ kò múlẹ̀ pé ẹ ní ìmáàmù steps aside wọ́n wá sọ fún yín pàṣẹ yín ò múlẹ̀ kábíyèsí ó yẹ kẹ́ ẹ sọ fún wọn ńgbà tán sọ fún yín pàṣẹ yín múlẹ̀ ó yẹ kẹ́ ẹ sọ fún wọn àṣẹ yín múlẹ̀ torí pé ní kété tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ níjọ́ tá a wá sáàfin tó ń ti bá a mọ̀ pé àṣẹ yẹn gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ló ní ṣùgbọ́n àṣẹ yín múlẹ̀ torí pé ilé mi mo lọ́njọ́ náà gbà mo kó láàfin ó wá yẹ kẹ́ ẹ sọ fún wọn ipe ńjọ́ kejì ìjọ yẹn tó jẹ́jọ́ àlàmísì ó yẹ kẹ́ ẹ sọ fún wọn pé àwọn àgbààgbà mùsùlùmí kan wá bẹ̀ yín ẹ sì gbẹ́bẹ̀ wọ́n bẹ̀ yín ni fúnra yín náà lẹ sọ pé ó dà o àṣẹ tẹ́ ẹ pa ẹ mú kú o fúnra yín lẹ mú àṣẹ yẹn kú o kábíyèsí àṣẹ yín múlẹ̀ bàbá Sàká Balógun wá bẹ̀ yín sẹ́nitọ́ Adéṣeun wá bẹ̀ yín ṣe bẹ́ẹ̀ rántí kábíyèsí pé ṣé Alim náà wà náà tí wọ́n wá bẹ̀ yín ṣe bẹ́ẹ̀ rántí ń jọ́ náà wípé àwọn èèkàn bàbá Sàká Balógun wá bẹ̀ yín wọ́n kúnlẹ̀ wọ́n dọ̀bálẹ̀ wọ́n bẹ̀ yín lẹ́yìn tẹ́ ẹ lẹ́ẹ̀gbẹ̀bẹ̀ lẹ sọ pé kẹ́ jẹ́ kí mọ̀ọ́mọ̀ máa báṣẹ ẹ lọ kì í ṣe pàṣẹ yín ò múlẹ̀ àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ fún yín ẹ sọ pé ẹ gbẹ̀bẹ̀ ni wọ́n bẹ̀ yín torí ẹ gbogbo àwọn tí wọ́n ń sọ pàṣẹ yín ò múlẹ̀ àṣẹ yín ò múlẹ̀ tẹ́yìn náà fi ń sọ bẹ́ẹ̀ pé wọ́n lẹ́ pàṣẹ kò múlẹ̀ rárá ẹ sọ pé ẹ gbẹ̀bẹ̀ ni ǹdẹ́ ẹ sì ṣe ni kábíyèsí ẹ ṣe dáadáa púpọ̀ ẹ ṣe dáadáa torí pé Ànábì ní láìsà ṣẹ̀dídù bí sura innama ṣẹ̀díd man ghalaba nafsahu indal ghadab kábíyèsí ẹ ṣe dáadáa
kì í ṣe alágbára lẹni tó sọ pé kí lè mọ́mọ́ mọ́ lọ alágbára bẹ́ẹ̀ yẹn kọ́ lẹ́fẹ́ fi ṣú agbára yín. èyí tá a gbà pé lágbára ni pé ńgbà tán bẹ̀ yín ẹgbẹ̀bẹ̀ alágbára ni máa ṣe bẹ́ẹ̀ alágbára ni máa ṣe bẹ́ẹ̀. torí ẹ̀ kábíyèsí lórúkọ gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mo kí yín pé ẹ ṣeun pa bẹ̀ yín ẹgbẹ̀bẹ̀. níjọ́ tẹ́nìkan bá tún sọ pàṣẹ yín wọlé ẹ fún lépè ẹ sọ pé bóyá kò mọ̀ wọ́n bẹ̀ yín ni ẹ̀yin kì í sì ṣe ẹni téèyàn máa bẹ̀ tí yé gbọ́ torí pé àwọn ọ̀ràn bàbá yín náà tí wọ́n bá bẹ̀ wọ́n á máa gbọ́. ọlọ́run kọ́ máa ṣàbáwá dúró tì í kábíyèsí ọlọ́run ò ní jẹ́ ẹ ṣiṣẹ́. nínú tí kálukú fi ń da ọba láàmú òun ni wípé ìmáàmù gbé Ṣọ̀ún lọ ilé ẹjọ́ nínú tó fi ń dà yín láàmú nìyẹn. ó wá yẹ kẹ́ ẹ sọ fún wọn kábíyèsí pé ìmáàmù ò lè gbé Ṣọ̀ún lọ ilé ẹjọ́ báwo ni ìmáàmù ó ṣe á gbé Ṣọ̀ún lọ ilé ẹjọ́. ó yẹ kẹ́ ẹ sọ fún wọn pé tó àlàáfíà la wá débẹ̀ torí ipá àfẹ́kógún ṣẹlẹ̀ ń lù ú láfin rìn bẹ́ẹ̀ kábíyèsí. bẹ́yìn náà mọ̀ wípé irú ẹ̀sùn tí wọ́n fi ń kàn mí àwọn kan náà fi kàn yín nu fámìlì yín nígbà tí wàhálà dẹ̀ fẹ́ dé. wọn ò wá sáàfin kan tilẹ̀kùn àfin wọn ò lé yín bọ̀tà láàfin. wọn ò sọ pé kẹ́ ẹ máa lọ. wọ́n wà civilized wọ́n lajú. kí ni wọ́n ṣe? wọ́n lọ kóòtù. kábíyèsí wọ́n lọ kóòtù. òun ni ò jẹ́ ó di wàhálà. ìgbà táwọn fámìlì yín lọ kóòtù ààrẹ nìkan kan l'Ógbómọ̀ṣọ́ yìí tó wá dúró lẹ́yìn fámìlì yín tó sọ pé ẹ gbọ́dọ̀ wọn àwọn fámìlì yín ò gbọ́dọ̀ gbà. wọn ṣe bẹ́ẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ ni wàhálà ò ti ṣẹlẹ̀ ń lù á fi ẹ̀yìn àtàwọn fámìlì yín lẹ̀ kábíyèsí. wọ́n wá sọ pé àìtí kóòtù dé káṣọ rẹ̀ ṣé tẹ́ ẹ bá darí kóòtù àtàwọn fámìlì yín ṣé ẹ máa bá àwọn fámìlì yín jà ní kábíyèsí. ẹ lè máa bá àwọn fámìlì yín jà lọ láéláé kò ṣeé ṣe bẹ́ẹ̀ bá lọ kóòtù dẹ́ẹ́dẹ́ ẹ padà parí ọmọ bàbá kan náà ní ẹ mọ̀ ṣe yọ̀tọ̀ mínú lé òwe tí ọ̀dà ni àìtí kóòtù dé aṣọ rẹ̀ ẹ̀yin sì lajú kábíyèsí torí ẹ mọ̀ pé wọ́n máa ń fi kóòtù yanjú nǹkan lamẹ́ríkà tẹ́ ẹ ti wá nígbà tí a bá fẹ́ gbà fúnra wa mọ́ kábíyèsí ọlọ́run ní jẹ́ ẹ ṣiṣẹ́ ọ̀nà àlàáfíà la wá débẹ̀ kábíyèsí dá ẹ bá gbàgbé ẹ rí i pé kóòtù kan nullify process tó sọ yín di kábíyèsí ẹ̀yin náà jókòó ńgbà tó ṣe bẹ́ẹ̀ ẹ lọ gba stay of execution ẹ dẹ̀ kọrí sápìl kí ló dé tẹ́ ẹ fi ṣe bẹ́ẹ̀ àlàáfíà lẹ́ ń wá ẹ̀fẹ́ kógun ṣẹlẹ̀ ń lù ní kí ló dé tẹ́ ẹ fi ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ kí lè yín bàjẹ́ kí ló dé tẹ́ ẹ fi ṣe bẹ́ẹ̀ ẹ ń protect ọ́fíìsì yín kábíyèsí ṣé ẹ rí ibi tẹ́mi náà dúró sí ọ́fíìsì mi ni lílọ kóòtù mo lọ protect ọ́fíìsì mi ni ìyẹn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì lílọ kóòtù tí mo lọ kóòtù mo fi protect Islam Ògbómọ̀ṣọ́ ni torí pé tẹ́ ẹ bá fi sọ pé kí lè mọ́mọ́ máa lọ Islam Ògbómọ̀ṣọ́ á dàrú ẹ̀yin lè rò pé kò ní dàrú bóyá torí pé ẹ̀ kì í ṣe mùsùlùmí Ọlọ́run ti bá wa tó débì kan torí pé kò tó báyìí rí lánàá níbi ó tó dé yìí kábíyèsí bẹ́ẹ̀ bá gbé gbèsè tí ayé ń wò pé ẹ fẹ́ gbé yẹn yóò da Islam wa rú la fi ṣètò yẹn kì í ṣe parí yín fín Ọlọ́run. àwọn kan wá ń sọ pé ìmáàmù lọ́gbẹ́jọ́ kò ń kóòtù kábíyèsí ẹ̀yin náà mọ̀ pé ẹ lè sọ fún mi pé lọ́gbẹ́jọ́ kò ń kóòtù kábíyèsí gan mọ̀ kí nìdí kábíyèsí lajú dáadáa wọ́n travel káàkiri gbogbo àgbáńlá ayé wọ́n mọ̀ pé irú ẹjọ́ yẹn tíyàn bá fẹ́ gbé kò ń kóòtù àjọsọyépọ̀ máa wáyé kéèyàn tó ṣe bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé èèyàn kàn ní sọ pé lọ gbé pò ká sì lọ gbé Ọlọ́run kó má ṣàbẹ̀wò dúró ti kábíyèsí nínú táwọn èèyàn fi ń da kábíyèsí láàmú wọ́n máa sọ pé wọ́n ń ṣe ṣéwù èmi kọ́ mo ní ẹ máa ṣe ṣéwù ẹ ń lérò pé ṣéwù tọ́ sí mi lẹ́ ń ṣe mi ní ẹ ṣe ṣéwù wọn yá yóò lọ́rọ̀ gbọ́ ẹ máa gbọ́ ẹjọ́ ẹjẹ́ àsinmi ọ̀rọ̀ gidi là ń bára wa sọ ẹ̀yin sì kọ́ mò ń bá sọ̀rọ̀ ẹ̀ kàn ń gbọ́ ní kábíyèsí mò ń bá sọ̀rọ̀ kíṣẹ́ ẹ̀yin mò ń bá sọ̀rọ̀ kí wá ń ti má fi lọ mi ń dá sí ẹ máa gbọ́ gbọ́n táwọn wí dáadáa ṣe rí àwọn kan ní ìmáàmù ń ṣe bí ọba kábíyèsí ẹ gbọ́ dáadáa ẹ jẹ́ káwọn tí wọ́n mọ àṣà ilẹ̀ Yorùbá àtìtàn kí wọ́n sọ fún yín tá a bá wà láàfin jọ́ mi àwọn onílù máa ń lùlù kábíyèsí tí ń bá dáàfin nínú ìlù tí wọ́n máa ń lù ó yẹ káwọn bàbá rẹ̀ àgò tẹ́ ẹ máa gbọ́rọ̀ sí lẹ́nu lè sọ fún yín pé wọ́n máa ń sọ pé dìndíndíndíndíndín ìtumọ̀ ẹ̀ ní pé lè mọ́mù ọba àmọ́lé dèdèdèdèdèdèdè wọn a máa lùlù yẹn tí ń bá dáàfin
wọ́n sọ pé mi lọ ọba Ògbómọ̀ṣọ́, ọba àmọ́lé nìyẹn ni pé ọba àwọn mùsùlùmí. Kábíyèsí, ẹ̀yin lọ́ba lórí gbogbo àwa tá ń bẹ l'Ógbómọ̀ṣọ́, ìmáàmù lọ́ba àwọn mùsùlùmí. bí n bá ṣe bí ọba ni mí, ṣùgbọ́n ọba mi ò tó ti yín, àwọn mùsùlùmí nìkan mo jọba fún. ọba ti yín padà gba ìdọ̀bálẹ̀ gbogbo àwa tá ń jọba lábẹ́ ẹ̀yin. ẹ̀yin ò lè, ẹnìkan kan ò lè gbàdọ̀bálẹ̀ ti yín àfi tẹ́yìn ọba dọ̀bálẹ̀ fọlọ́hun. torí bẹ́ẹ̀ ọba ni lèmọ́mù náà ṣe gbọ́ ni wọ́n fi máa lù láàfin pé dìndíndíndíndíndín lèmọ́mù ọba àmọ́lé. ọlọ́run má ṣe bá wa dúró ti kábíyèsí, ọlọ́run jẹ́ ó dáa fún àwọn onílù ààfin tí wọ́n máa lù bẹ́ẹ̀. la ilaha illallah. kábíyèsí, ẹgbà kéèsì dáadáa. ọlọ́run sọ fún wa nínú Kùránì wa, ẹ máa gbọ́ kábíyèsí o. ọlọ́run ní walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum. Kùránì wa sọ pé Christian tẹ̀yìn jẹ́ àti Júù, ẹ máa gbọ́ kábíyèsí o, wípé gbogbo ọ̀nà ni àwa mùsùlùmí lẹ́yìn fi gbà tiwa. Kùránì wa sọ bẹ́ẹ̀ fún wa. ṣùgbọ́n jọ́tẹ̀ ẹ di kábíyèsí, ẹ sọ fún wa pé ẹ ṣe ẹ̀sìn kankan, ẹ ṣe kìrìsìtẹ́nì, ẹ ṣe mùsùlùmí, ẹ ṣe nǹkan kan, ọba gbogbo wa lẹ jẹ́. ṣùgbọ́n àwọn kan wá ń sọ pé, tẹ́mi sì sọ pé kò jẹ́ rí bẹ́ẹ̀, wọ́n lè mọ̀ọ́mọ̀ ni nítorí pé bẹ́sìn wa ṣe ń lọ síwájú pé kò tẹ́yìn lọ́rùn, torí pé wọ́n sọ pé nítorí pé pásítọ̀ ní tẹ́lẹ̀ ẹ fẹ́ dojú ẹ̀sìn wa bolẹ̀ torí pé bó ṣe ń ga sókè tẹ́ lọ́rùn. mo bá wọn fà á, mo ní kò rí bẹ́ẹ̀. kábíyèsí ò lè ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n kábíyèsí mo bẹ̀ yín, ẹ má jẹ́ orí bẹ́ẹ̀, ẹ sì má jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fẹ́ kó sí yín lẹ́mìí. ẹ ní ṣìṣe kábíyèsí, torí pé táwọn èèyàn bá fura mọ́ bẹ́ẹ̀, wọ́n á máa wò pé abẹ́ ẹ fẹ́ dẹ̀sìn, ẹ fẹ́ dojú ẹ̀sìn wa bolẹ̀ lóòótọ́ ni, wọ́n á dẹ̀ fẹ́ máa bá yín jà. àwa ò sì lè afford láti báṣọ wọn Ògbómọ̀ṣọ́ jà. ọlọ́run ò ní jẹ́ ẹ ṣiṣẹ́ láíláí, wala la ilaha illallah. kábíyèsí, ṣe é rí kẹ́ ẹ sọ pé kí wọ́n lọ ti mọ́sálásí, kò sáǹfààní kankan tẹ́ ẹ fẹ́ rí ń bẹ. ẹ gbọ́ kábíyèsí dáadáa, kí lẹ fẹ́ rí ń bẹ nísìn. ẹ wà wá tá à ń kírun yìí, kẹ wá ní ká mọ́ kírun mọ́. lóòótọ́ ẹ sọ kinní kan, ipé bàbá kírun bí, ṣé kò síbòmí tá a ti lè kírun ni. kábíyèsí, ibòmí wà tá a ti lè kírun tá a bá kí n bí, ṣùgbọ́n kí ló dé tá a fi ní kí n bí. ṣá ń lura wa ni, à lura wa. ṣé coronavirus wà ni? kò sí. kí ni oníjà wa mọ́sálásí? kò sí. kábíyèsí ẹ jọ̀ọ́, torí ẹ kábíyèsí abẹ́yìn ẹ má ní wọn ti mọ́sálásí. kábíyèsí, ààrẹ mùsùlùmí kò tó bẹ́ẹ̀. ṣé àmọ̀ pé mo sọ yẹn, ṣé àmọ̀ pé mi lẹ́yìn ò tó bẹ́ẹ̀ sà, mi lẹ́yìn tó bẹ́ẹ̀. ààrẹ mùsùlùmí èmi ń bá bá rẹ̀, torí gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n yìí, bọ́jọ́ orí mi ṣe kéré tó yìí, èmi ni bàbá wọn, ọlọ́run ló sì yàn mí. Aláàjì Gani Owódùn ní kò tó bẹ́ẹ̀ kó ní kí wọ́n lọ ti mọ́sálásí ọ̀gọ́ òun torí mi lọ ga rẹ̀. bó ní ó ṣe aṣọ bẹ́ẹ̀, ó kàn dàbí kí ààrẹ mùsùlùmí Ìbàdàn wa sọ pé kán lọ ti mọ́sálásí ọjà bá. ààrẹ ò tó bẹ́ẹ̀. kábíyèsí ṣe é ti gbọ́, ẹ̀yin ò mọ̀ pé wọn ò tó bẹ́ẹ̀ ni, bóyá torí pé ẹrù pọ̀ ga ni wọ́n ń torí pé wọ́n ń jẹ́ ààrẹ. kábíyèsí sà, ceremonial office ni wọ́n hold. ó kàn dàbí kí wọ́n fún yàn ní honorary PhD ni. ṣé mọ̀ pé wọ́n mọ̀ pé òun náà ń dókítà, ṣùgbọ́n ṣé dókítà wà níbí ìta wa? òun kọ́. honorary lóye wọn kò nítumọ̀ kankan tó jù bẹ́ẹ̀ lọ. tí wọ́n bá wá pàtàkì oyè yẹn, yẹ pàtàkì á sì nítumọ̀ láwùjọ. bí wọ́n bá yẹpẹrẹ bí wọ́n ṣe ń yẹpẹrẹ ara wọn yìí, wọ́n lè mọ́ padà nítumọ̀ mọ́ ńgbà tọ́rọ̀ ìbátan. kábíyèsí, ẹ gbọ́ bẹ́ẹ̀ lágbọ́yé dáadáa. ọlọ́run ò ní dà yín láàmú kábíyèsí, ọlọ́run sì jẹ́ ẹ ṣe àṣeyọrí, wala la ilaha illallah. kábíyèsí, ọ̀rọ̀ kan mo sẹ́ndì ẹ̀ sí, tẹ́ ẹ bá gbàgbé. mo sọ pé kábíyèsí, mo gbọ́ kinní kan ṣùgbọ́n mi ò rò pé ó lè rí bẹ́ẹ̀, mo wá sẹ́ndì ẹ̀ sí. ẹ pè mí, mi ìbínú, mo tún wá wádọ̀ yín. mo á sọ fún yín pé kábíyèsí, ọ̀rọ̀ yìí tí mo sẹ́ndì sí yín, mi ò rò pé ó rí bẹ́ẹ̀ o.
ṣùgbọ́n ẹ pé àwọn tó ń sọ bẹ́ẹ̀ kan má wí bẹ́ẹ̀ mọ́ o. Kí lọ̀rọ̀ náà? Taofiki Suberu lọ́ba níkà. Kábíyèsí ẹgbẹ́ dáadáa mo mọ̀ dáko ẹni kẹ́ má bàa wò pé àbí ta ni. Ṣé rí èmi ò sì dáko ẹ̀ rí torí pé ẹni tí ò bá nítumọ̀ púpọ̀ nínú ayé èèyàn ò kí ń fún ní pàtàkì. Ṣùgbọ́n nítorí pé mo fẹ́ kí kábíyèsí mọ ẹni tí mò ń sọ. Kábíyèsí arákùnrin yìí ó sọ wípé ẹ bá àwọn ṣe àdéhùn kẹ́ ẹ tó dórí oyè pé tẹ́ ẹ bá jọba ẹ bá wọn yọ ìmọ̀mù Ògbómọ̀ṣọ́. Kábíyèsí mo sẹ́ǹdì ẹ̀ sí yín. Lẹ́yìn yẹn ó ní ìgbà tẹ́ ẹ dọba tán ẹ tún sọ fáwọn pé kẹ́ ẹ jẹ́ káwọn gba ọ̀pá àṣẹ. Tẹ́ ẹ bá ti gbọ̀pá àṣẹ ẹ yọ ìmọ̀mù Ògbómọ̀ṣọ́. Ó sọ bẹ́ẹ̀. Kábíyèsí mo sẹ́ǹdì ẹ̀ sí yín. Kábíyèsí arákùnrin sọ pé ẹ wá gbọ̀pá àṣẹ tán ẹni ká máa lọ sọ́dọ̀ commissioner of police ká máa lọ ọ̀dọ̀ ọlọ́pàá ò ṣìwò nìyẹn. Kábíyèsí mo sẹ́ǹdì ẹ̀ sí yín. Ẹ gbọ́ ṣé lóòótọ́ làdéhùn wà láàrin yẹn kábíyèsí pé yọ lè mọ́ mú. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ yìí ẹni yìí fẹ́ kó bá yín ni torí mi mọ̀ pé ẹ lè sọ bẹ́ẹ̀ kábíyèsí. Àmọ́ ló ń wóróworó. Ṣé ẹ kú mọ̀ pé jọ́tán fẹ́ mú ilé ọtí wọ́n ti mú bóyá ń gbà tó yó tán náà ló wí bẹ́ẹ̀ àmọ́. Kábíyèsí bí ọba wa rí bẹ́ẹ̀ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ẹ̀ ládéhùn pẹ̀lẹ́ nìkankan torí pé ìṣesí yín àwọn èèyàn rò pé àdéhùn tẹ ẹ nílẹ̀ fẹ́ pé pẹ̀lọ́kùnrin yẹn wọ́n rò pé ládéhùn pẹ̀lú ẹ̀ lóòótọ́. Kábíyèsí Ọlọ́run ò ní yẹpẹrẹ yín. Ìtẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ìtẹ́ ńlá ni kò gbọ́dọ̀ bàjẹ́. Kò bàjẹ́ lánàá lórí àwọn bàbá yín, kò bàjẹ́ lórí àwọn bàbá yín, kò ní tọwọ́ yín bàjẹ́ lógo Ọlọ́run. Ìtàn tí yóò da Ọlọ́run ò ní jẹ́ wọ́n sọ ń pa ti yín. Kábíyèsí àwọn kan ń pa ìtàn fún yín kábíyèsí wípé tẹ̀fsírì táwọn ń ṣe láàfin ọ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n ní bàbá aláwìyé ló gbé kúrò nídìí àjàgbọ́n tí wọ́n fi gbé wá nu mọ́sálásí ló sì jẹ́ ìṣó ẹran lórí ló ní wọ́n gbé lọ pé àwọn ẹlẹ́ran wọ́n ń ṣe tẹ̀fsírì fún. Bàbá bó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣé báwọn bá bá yín sì ti yọ̀ǹda kan máa wá ṣe nínú mọ́sálásí ẹ̀yin èyí ṣe lé àwọn wọn kú òun bẹ̀. Bàbá ẹ mọ tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ń rò wọ́n rò pé ẹ mọ̀ fẹ́ pín wa sí méjì kóhun wa má bàa ṣọ̀kan kẹ́ ẹ lè fi da ẹ̀sìn rú nítorí ẹ̀yin tó wà lánìyàn ti yín christianization tèmi sì sọ pé christianization ò sí lẹ́mìí yín. Wọ́n rò pé ẹ mọ̀ ni pé nígbà tí n bá dismember wọn tí mo disintegrate wọn tẹnu wọn ò bá kò ẹ̀sìn wọn ò ní lè ní lọ síwájú. Àwọn èèyàn rò pé ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá ń wí bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ń disabuse mind wọn pé láyé òrùmọ̀gẹ́gẹ́ ò jẹ́ ṣe bẹ́ẹ̀ torí mo mọ̀ pé ẹ̀ lè fẹ́ kẹ́sìn wa lo ẹ̀yìn torí bẹ́ẹ̀ ṣe fẹ́ kẹ́sìn kìrìsìtẹ́nì lo ẹ̀yìn náà lẹ̀ ní fẹ́ kẹ́sìn Islam lo ẹ̀yìn. Kábíyèsí ṣé ẹ mọ̀ pé ẹ wí kinní kan fún mi pé ẹ̀ ní bá wa kírun ẹ̀ ní dé mọ́sálásí kò sí ní tó kàn yín pẹ̀lẹ́sìn wa ẹ̀ kírun ẹ̀ wá mọ́sálásí yes inú wa sì dùn sí torí pé a mọ̀ pé kìrìsìtẹ́nì kílẹ̀ fẹ́ wa mú mọ́sálásí tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́lẹ̀ ní kírun tẹ́lẹ̀ ní wá mọ́sálásí ìfẹ́ ẹ̀sìn wa wo lẹ wá ní tẹ́ẹ̀fín ní kán máa wá ṣe tẹ̀fsírì láàfin. Kábíyèsí ẹ jọ̀ọ́ afọlọ́ǹbẹ̀yìn kò wú àwa kílù yìí dàrú Ọlọ́run ò sì ní jẹ́ ó dàrú mọ́ yín lórí. Kábíyèsí ṣáàrí gbogbo òtàn tí wọ́n ń pa tẹ́ ń gbọ́ wọn yẹn wọn ò nífẹ̀ẹ́ yín o. ṣe rọrọ̀ tí mo lọ́kùnrin lọ́ba ní kẹ̀ẹ̀kan yẹn sọ ṣe mọ̀ pé tá a bá gbé fún sínú advocate tí wọ́n wá study ẹ̀ tán bá gbé lọ kóòtù ṣó dáa kọkùnrin yìí wá implicate yín pò tọ́ ni táwa sì mọ̀ pé rọ́ ló ń pamọ́ yín tọ́ra a mọ̀ pé ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá wa dúró tì yín kábíyèsí mo dọ́rọ̀ yẹn dúró bẹ́ẹ̀ torí pé mo wojú aago ọ̀rọ̀ sì kù tó pọ̀ bíi ẹlẹ́nu hànàhànà ti bí. ṣe rí gbogbo àwa mùsùlùmí ẹ jẹ́ a gbọ́ dáadáa ẹ gbọ́ ọ̀rọ̀ yìí ní ìní padà kẹ́ àyàtà àkọ́kọ́ tí mo ní màá sọ̀ túmọ̀ ẹ̀ fún wa ẹ jẹ́ ń fi yẹn lẹ̀ ẹ gbọ́ àdìsí ànábì gbogbo àwa mùsùlùmí Ògbómọ̀ṣọ́ mò ń bá wí o àtẹ̀yìn tẹ́ ẹ jókòó láàfin tẹ́ ẹ wà nù mọ́sálásí
bá a bá parí Ramadan yóò tán ṣé àtún níbẹ̀rẹ̀ jímọ̀ ńbẹ bẹ̀rẹ̀ jímọ̀ ńbẹ táwọn Christian náà wá débẹ̀ páwọn náà fẹ́ bẹ̀rẹ̀ tàwọn bíṣọ̀pù tó fẹ́ lò kó fáwọn oníṣẹ̀ṣe náà láàyè mi. ìfẹ́ wo lẹ rò páwọn tó ń jókòó tì í nísìnyí ó dẹ gbére dáadáa ẹbí bàbá rẹ àgò léèrè tí mo fẹ́ wí. bàbá rẹ àgò pè mí wọ́n fi fídíò kan hàn mí pé ìmọ̀mọ̀ yìí náà gbọ́n tẹ́ wí kí n mo sì sọ. mo sọ lórí mímbàrí mo ní nínú Kùránì tiwa Ọlọ́run sọ pé àwa mùsùlùmí nìkan láwà àlìjánnà ṣé mo sì sọ ní tí Kùránì wá sọ nìyẹn. Kùránì wá sọ pé yín ò ní wọ̀ kí wá ní problem tèmi pẹ̀lú yẹn ṣé bí wọ́n máa ń sọ ní ṣọ́ọ̀ṣì tiyín náà pé for God so loved the world John 3:16 gbà Olúwa fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún wa pé ẹni tó bá